A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó tún fún wa láti wà lórí ètò yìí ní àkókò yìí. Ẹ sì ṣe fún gbogbo ọkàn tí ó ti ń wo ètò yìí pẹ̀lú wa láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá. A ti ń sọ̀rọ̀ nípa ọgbẹ́ láti bí ọ̀sẹ̀ mẹ́ta. A ti ṣe ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Eléyìí ni ó sì jẹ́ ọ̀sẹ̀ kẹta tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ọgbẹ́. Ká tó bọ́ sínú ẹ̀kọ́ nípa ọgbẹ́, ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àánú yín lórí ayé wa. A dúpẹ́ torí pé ẹ wà láàyè síbẹ̀. A dúpẹ́ torí pé ẹ̀yin ni ẹ máa ń ṣe ohun gbogbo, ẹ sì mọ ohun gbogbo. Gbàdúrà pé kí àkókò yìí kí ó jẹ́ àkókò ìbùkún fún gbogbo ọkàn tí ó ń tẹ́tí sí ọ̀rọ̀ yín. Gbàdúrà pé kí ọ̀rọ̀ yín kí ó lè ní ipa rere nínú ayé wa, pé kí ẹ sì lè lò wá fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn tó nílò ìrànlọ́wọ́ yín. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ìwé Luku orí 10 ni mo fẹ́ kà ní àkókò yìí. Luku orí 10, wọ́n ka ẹsẹ̀ 30 títí dé 45. Luku orí 10 ẹsẹ̀ 30 títí dé 45. Jésù sì dáhùn wípé ọkùnrin kan ti Jerusalem ń sọ̀kalẹ̀ lọ sí Jericho. Ó sì bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà tí wọ́n gba àálí aṣọ, wọ́n sì ṣá a lọ́gbẹ́, wọ́n sì fi sílẹ̀ lọ lí àpáàpáàtán. Ní alábàápàdé àlùfáà kan sì sọ̀kalẹ̀ lọ lọ́nà náà. Nígbà tí ó sì rí, ó kọjá lọ ní ìhà kejì. Bẹ́ẹ̀ náà sì ni ọmọ Léfì kan pẹ̀lú. Nígbà tí ó dé ibẹ̀ tí ó sì rí, ó kọjá lọ ní ìhà kejì. Bíbélì pé ṣùgbọ́n ará Samaria kan bí ó ti ń rìn àjò, ó dé ibi tí Ọgbẹ wà. Nígbà tí ó sì rí, àánú ṣe é. Ó sì tọ̀ ọ́ lọ, ó sì dì í lọ́gbẹ́. Ó da òróró ohun ọtí wáìnì sí i, ó sì gbé e lé orí ẹranko tí ó ń tìkára rẹ̀, ó sì mú wá sí ilé èrò, òun sì ń ṣe ìtọ́jú rẹ̀. Ẹsẹ̀ 45 wípé nígbà tí ó sì lọ ní ijọ́ kejì, ó fi owó idẹ 2 fún olórí ilé èrò, ó sì wí fún un pé máa tọ́jú rẹ̀, ohunkóhun tí ìwọ bá sì ná kún un, nígbà tí mo bá padà dé, èmi ò san fún ọ. A ti wo ohun tí ọgbẹ́ ṣe. A ti wo oríṣiríṣi ọgbẹ́ tó wà. A ti wo àwọn tó ń fa ọgbẹ́. A sì ti wo bí ọgbẹ́ ṣe lè sàn. Mo fẹ́ tiraka láti tún sọ fún wa lẹ́ẹ̀kan sí pé àtèmi àti yín a ò lè wo ọgbẹ́ sàn. Àtèmi àti yín a ò ní agbára láti wo ọgbẹ́ ẹnikẹ́ni sàn. Bóyá ọgbẹ́ ti ara àti ọgbẹ́ ti ọkàn àbí ọgbẹ́ ti ẹ̀mí. Kódà tí a kò bá kíyèsára, òtítọ́ ọbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ọgbẹ́ ni yóò rà mọ́ wa lọ́wọ́. Tí a kò bá ṣe ohun tó yẹ ká ṣe láti bójútó àwọn ọgbẹ́ tí àwọn ẹni tí a gbẹ́kẹ̀lé tí wọ́n fà sí wa lára, tí a kàn lójú ogun, tí àwọn ẹni tí a nífẹ̀ẹ́ sí tí wọ́n fà sí wa lára, tí àwọn ìránṣẹ́ Ọlọ́run èké tí wọ́n ti fà sínú ayé wa, tí àwọn ẹni tí a pè ní olólùfẹ́, bóyá ẹni tá a fọkàn sí pa afẹ́fẹ́, tí ó fà sí wa lára, tí a kò bá tọ́jú rẹ̀ bó ṣe yẹ ká tọ́jú rẹ̀. Òtítọ́ ọbẹ̀ ni pé ó lè rà kó di tí ò ní jiná. Tí a kò bá gbé tó ẹni tó ń wo ní sàn lọ, mo lè sọ gbangba pé ó lè rà tí kò ní jiná. Ṣùgbọ́n lónìí mo fẹ́ ká wo àgbọn kan sí nípa ọ̀rọ̀ ọgbẹ́. Ohun tí mo sì fẹ́ ká wò nípa ọ̀rọ̀ ọgbẹ́ lónìí ni pé ṣíṣe bíbá àwọn ènìyàn dé ojú ọgbẹ́ wọn. Bíbá àwọn ènìyàn dé ojú ọgbẹ́ wọn. Binding other people's wound.
bíbá àwọn ènìyàn dé ojú ọgbẹ́ wọn. Ní ibi tá a kà yìí, a rí ìtàn kan tí ó lágbára níbẹ̀. Wípé ọkùnrin kan ló ti tọ̀ Jésù wá. Ó wá béèrè pé ta lẹ́nì kejì òun. Nígbà tí Jésù ó dáhùn, Jésù wá sọ ìtàn fún wọn nípa tọkùnrin kan tó ń sọ̀kalẹ̀ lọ láti Jerúsálẹ́mù sí Jẹ́ríkò. Ó wá bọ́ sọ́wọ́ àwọn ọlọ́ṣà. Wọ́n jà á lólè. Wọ́n ṣá lọ́gbẹ́ ara. Pé wọ́n jí ní nǹkan yẹn, ọgbẹ́ ọkàn ti wà lára rẹ̀ báwọn. Wípé wọ́n tún pa á lára, ọgbẹ́ ara náà ṣe kí ni o, ó tún wà ńbẹ̀. Wọ́n filẹ̀ kò kú tán, kò sì yè. Ó kàn wà ńbẹ̀ ni. Jésù wá ṣàlàyé fún wa pé àlùfáà kan kọjá níbẹ̀. Ó sì gbẹ̀gbẹ́ kejì lọ. Ọmọ Léfì náà kọjá níbẹ̀. Ó sì gbẹ̀gbẹ́ kejì lọ. A tún wá rí pé ọkùnrin ará Samaria kan rí. Bíbélì sì ṣàlàyé ohun kan nípa ọkùnrin ará Samaria yìí tí mo fẹ́ ká fi bẹ̀rẹ̀ sí wo ìtàn yìí. Òun náà ni pé Bíbélì ṣàlàyé fún wa pé ó ń lọ ní àjò ni. Ọkùnrin oṣù kẹtàlélọ́gbọ̀n ni, ṣùgbọ́n ará Samaria kan bí ó ti ń re àjò, ó níbi tó ń lọ. Gbólóhùn kìíní ni pé gbogbo wa la ní nǹkan kan tá à ń ṣe lọ́wọ́. Òtítọ́ ọbẹ̀ nìyẹn, a ní nǹkan kan tá à ń ṣe tó lè jẹ́ àwáwí tí ó dára tó láti sọ pé mi ò ráàyè láti ran ẹnikẹ́ni lọ́wọ́. Mo gbàgbọ́ dáadáa pé àlùfáà tó kọjá yẹn ẹnu iṣẹ́ ló ń lọ. Tàbí kó máa bọ̀ láti ẹnu iṣẹ́ kó ti rẹ̀ ẹ́. Ọmọ Léfì tó kọjá, nǹkan mí nípa àwọn méjèèjì àtọmọ Léfì àtàlùfáà ni pé wọn ò gbọ́dọ̀ fara kẹ́ni tó ti kú. Wọn ò súnmọ́ tán, ọkùnrin yẹn kò sì jọ ẹni tó wà láyé mọ́. Nítorí náà wọn ò gbọ́dọ̀ fara kàn, àìjẹ́bẹ́ àwọn góòdì aláìmọ́. Àwọn náà ní ìdí láti sọ pé kí ló dé tí wọ́n fi ràn lọ́wọ́. Gbogbo wa la ní nǹkan tá à ń ṣe, gbogbo wa ni ọwọ́ wa kún, òun ni mò ń sọ yìí. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ kì í fi ràn àwọn ènìyàn lọ́wọ́ nìyí. Pé ọwọ́ mi kún gan. Nǹkan kejì tó hàn gbangba ni pé gbogbo ènìyàn kọ́ ni ó ràn wá lọ́wọ́. Ará àwọn èèyàn Ọlọ́run, ará àwọn ìránṣẹ́ Ọlọ́run, a sì rárá Samaria tó jára òde. Ṣùgbọ́n gbogbo wọn kọ́ ló ṣe kí ni o, náà ràn án lọ́wọ́. Nǹkan kẹta tí mo fẹ́ kó yé wa nínú ìtàn yìí, òun náà ni pé gbogbo ènìyàn kọ́ la lè ràn lọ́wọ́. Òtítọ́ ọbẹ̀ nìyẹn. Wípé ipá ẹ̀mí àti yín kò ká àti ran gbogbo ènìyàn lọ́wọ́. A lè sa ipá wa lọ́tún, a lè sa ipá wa lósì. Iṣẹ́ ìránṣẹ́ wa máa ń tiraka láti ran àwọn opó lọ́wọ́, ṣùgbọ́n a ò lè ran gbogbo opó lọ́wọ́. Ṣé mo tiẹ̀ mọ iye opó tó wà láyé? A máa ń fẹ́ ṣe àwọn nǹkan míì fún àwọn akẹ́kọ̀ọ́, fún àwọn ènìyàn báyìí, fún àwọn ènìyàn báyìí, ṣùgbọ́n ṣé gbogbo ènìyàn la lè ràn lọ́wọ́? Gbogbo àlọ́wọ́ wa kún, ọkùnrin yẹn wà lájò. Mo tún sọ dáadáa pé gbogbo ìwà a ò ní agbára láti ran gbogbo ènìyàn lọ́wọ́. Mo tún jẹ́ kó yé wa pé ó ṣe pàtàkì ká máa rántí pé kò sí ọgbẹ́ tá a lè wòsàn. Èmi àti yín a kò lè wo ọgbẹ́ kankan sàn. Ṣùgbọ́n mo fẹ́ ká rántí dáadáa pé Ọlọ́run lè lò wá. Kí ni mo sọ o? Ọlọ́run lè lò wá láti di ojú ọgbẹ́. Ení, kí kòkòrò má bàa kó sí. Èjì, kó má bàa kẹ̀. Ẹ̀ta, kó má bàa fẹ̀ lójú. Ẹ̀rin, kọ́gbẹ́ náà má mú ikú dání. Gbogbo wa la lè di ojú ọgbẹ́.
òtítọ́ ọbẹ̀ ni pé ẹnìkan ń bẹ tó sàn jùlọ nínú ayé yìí. ẹ̀yin náà wo ẹsẹ̀ bíbélì yẹn, ẹsẹ̀ 24 yẹn. bíbélì ní ó sì tọ́ ọ lọ, ó sì dì í lọ́gbẹ́, ó di tẹ́jẹ̀ ò máa jáde mọ́, ó di tí kòkòrò ò máa jẹ mọ́, ó di débi pé ó tún kùn ní òróró tí ọkùnrin náà fi gba ìtura. tí a ó bá lè ṣerú nǹkan báyìí, nǹkan àkọ́kọ́ tó ṣe pàtàkì ni pé ká mọ̀ pé lóòótọ́ làwa náà ní àìní, ṣùgbọ́n a ṣí ojú wa kúrò lára àìní wa láti lè bá ẹni ẹlòmíì pàdé ni. tí a bá ti máa ṣí ojú wa kúrò lára àìní wa, èmi gan ní tí mo bá fà pọ̀, ní tó ń yọ mí lẹ́nu ó kọjá bẹ́ẹ̀, ní tí mo nílò iye báyìí ni. mo ka ìtàn nípa ìránṣẹ́ Ọlọ́run kan, wọ́n ti lọ bá Olúwa láti ọdún 2001 náà ti kọjá lọ sọ́dọ̀ Olúwa. orúkọ wọn jẹ́ Jack Hiles. mo kà nípa wọn pé ní ìgbà kan wà tí wọ́n ń kówó jọ láti dá ilé ẹ̀kọ́ Bíbélì sílẹ̀. owó tí wọ́n sì ń kó jọ kò tó owó tí wọ́n nílò. wọ́n wá ibi tí owó tí wọ́n ti rí kó jọ kò tó owó tí wọ́n nílò. ṣùgbọ́n owó tó ti kó jọ yẹn ó wá ti ká owó tí ilé ẹ̀kọ́ Bíbélì mìíràn nílò kí àwọn tí wọ́n yá wọn lówó láti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ náà kí wọ́n bá gba ibẹ̀. bóyá 5,000 ni wọ́n nílò tí wọ́n wá rẹ́gbẹ̀rún 2. àwọn ẹni ṣùgbọ́n 2,000 tán rí yẹn ó ti ká ìṣòro tẹlòmíì. wọ́n ní nǹkan tí bàbá náà ṣe ni pé ó sì kó gbogbo 2,000 yẹn láì wọ̀tún láì wòsì láì ronú sí ìṣòro tiẹ̀ mọ́, pé òun gbàgbọ́ pé Ọlọ́run fẹ́ kóun ṣe. ó pe àwọn díákónì rẹ̀, wọ́n sì gbà sí lẹ́nu pé kàkà tí ilé ẹ̀kọ́ Bíbélì 2 yóò fi pàdánù, táwọn bá wulẹ̀ pàdánù tí ilé ẹ̀kọ́ Bíbélì eléyìí bá wà, eléyìí ti dúró nù. ó sì kó gbogbo owó yẹn ó sì kó ránṣẹ́ sí wọn. wọ́n ní ní àṣálẹ́ ìjọ náà ni Ọlọ́run gbé ìrànlọ́wọ́ tiwọn náà dìde, tí ẹnìkan sì san gbogbo owó táwọn náà nílò. ṣùgbọ́n àwọn kò tiẹ̀ ṣe pẹ̀lú ìrètí ọkàn pé bóyá ẹnìkan lè sanwó táwọn. àní kí ilé ẹ̀kọ́ Bíbélì 2 mọ́ kù, ẹjẹ́ á lówó yìí ká fi ràn ilé ẹ̀kọ́ Bíbélì tìbí lọ. òun ni wọ́n ṣe. tí a ó bá lè ran àwọn ènìyàn lọ́wọ́, a ó gbójú díẹ̀ kúrò lára àwọn àìní wa. nǹkan kejì ni pé a ó lè ṣí ojú wa sí pé ẹni yìí nílò ìrànlọ́wọ́. ó nílò kí wọ́n di ojú ọgbẹ́ rẹ̀, kí wọ́n dì í. ó nílò pé kí wọ́n da òróró sí i. ó nílò pé kí wọ́n gbé lọ ilé ìwòsàn. ó nílò pé kí a bá sọ̀rọ̀ ìtùnú. ó nílò pé ká bá sọ̀rọ̀ ìrúsókè. ó nílò pé kẹ́nìkan sọ fún pé má para rẹ kò tí ì tán. ó nílò kẹ́nìkan, a nílò láti ṣí ọkàn wa payá sí pé ẹni nílò rẹ̀. yàtọ̀ sí pé a ṣí ojú wa kúrò lórí àìní tiwa, a gbọ́dọ̀ lè ṣí ojú wa sí àìní ẹnìkejì. yàtọ̀ sí pé a ṣí ojú wa kúrò lórí ọgbẹ́ tiwa, a gbọ́dọ̀ lè ṣí ojú wa sí ọgbẹ́ ẹlòmíràn. ohun tí ó ń ṣẹlẹ̀ láyé òde òní ni pé tèmi lẹ́rù o. ẹ má bá ń fi kún. lóòótọ́ ni tiwa tó wà lẹ́rù, ẹrù ńlá sì ni, ṣùgbọ́n òkú lè yanjú ẹ̀ náà. ṣí ojú rẹ kúrò lójú ọgbẹ́ tiẹ̀ ṣojú rẹ sójú ọgbẹ́ ẹlòmíràn. kí ni ìdí tọkùnrin yẹn fi ń lọ rìn àjò a ò tiẹ̀ mọ̀. mo ka ìtàn nípa ọkùnrin kan náà tó jẹ́ oníṣègùn òyìnbó tí ọmọ tiẹ̀ tó ti ṣaláìsí. wọ́n ní níbi tí wọ́n ti ń ṣe ètò ìsìnkú yẹn lọ́wọ́ ni wọ́n ti pè é pé ọmọkùnrin kan nílò kí wọ́n bójútó kíákíá. wọ́n ló sì sáré lọ dóòlà ẹ̀mí ọmọ yẹn.
wọ́n ní bàbá ọmọ náà kò sí tí ò sọ sí bó ṣe ń lọ dóòlà ọmọ náà pé kí ló tó pẹ́ dé, kí ló tó sí níbi iṣẹ́ rẹ̀. wọ́n ní kò tiẹ̀ bá rojọ́, ó lọ dóòlà ọmọ náà ó sì jáde lọ. bàbá náà wá bí ẹnìkan pé kí ló dé ó tún ti ń lọ ni. wọ́n ní ibi ìsìnkú ọmọ tiẹ̀ ló ti ń bọ̀ yìí, kò sì fẹ́ kọ́mọ tí yín kú ni. tá ò bá ti lè ṣí ojú wa kúrò lára ọgbẹ́ tiwa, a ò lè ran ojú ọgbẹ́ ẹlòmíràn lọ́wọ́. ẹ kí n tẹ̀síwájú torí àkókò wa. a nílò láti mọ̀ pé níní di ojú ọgbẹ́ ẹlòmíràn yóò ná wa ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan. ẹ kí n sọ nǹkan mẹ́ta tí ó ná wa fún wa. yóò ná wa ní àkókò. ó kéré jù ní àkókò tó fi di ojú ọgbẹ́ yẹn, ìrìn àjò yẹn kọ́kọ́ dúró. yóò ná wa ní àkókò. kì í sí pé yóò ná wa lákòókò nìkan, ní ìgbà míì yóò ná wa lówó. yóò ná wa ní ìgbà míì yóò ná wa ní gbígbà àwẹ̀ àti àdúrà. ìgbà míì yóò ná wa ní bíbẹ̀ wọ́n wò déédéé. yóò ná wa ní ká mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ká pè é ká tútù pèpè bóò ní lónìí. ṣé kò sí yọnu? ọmọ tó mọ̀ pé ilé ọkọ ó ní lára, ọmọ tó mọ̀ pé iṣẹ́ rẹ̀ kò lọ déédéé ni, ṣé o béèrè ẹ̀? ṣé kó má bàa sọ pé ẹ bá ń fowó kún okòwò mi? ṣé o jẹ́ kó mọ̀ pé mò ń gbàdúrà fún ọ? ìtẹ́lọ̀mí nílò nìyẹn. ó mọ̀ pé o ò lè yanjú ìṣòro òun, ṣùgbọ́n mọ̀ pé òun bọ̀ òun sọ fẹ́ni tí yóò yanjú ẹ̀. nígbà míì a nílò láti gbé wọn lọ sọ́dọ̀ ẹni tí yóò ràn wọ́n lọ́wọ́. tẹ́ bá ṣàkíyèsí ìtàn yìí, gbogbo tí mò ń sọ nípa dídí ojú ọgbẹ́ ẹlòmíràn yìí, inú ìtàn kan péré ni. ṣé ẹ rí i pé ó gbé lọ ibi tí wọ́n ti tọ́jú ẹ̀. nígbà ó gbé débẹ̀, ó náwó, ó lọ, ó tún ṣe kí ni, ó tún padà wá. nǹkan tó kẹ́yìn tí mo fẹ́ sọ nìyẹn lórí ojú ọgbẹ́ yìí. ó ní pé a nílò láti padà lọ léra wọn. má ṣe lẹ́ẹ̀kan kó sọ pé mo ti ṣe tèmi, ká lè wí nípa tèmi pé mo ṣe wọ́n tí mo lè ṣe. ọmọ tó mú gbó yẹn ṣe òrùpọ̀ igbó lè kó lọ́rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan, ó tún máa tún sọ fún ni. mo mọ ọmọkùnrin kan bó ṣe jẹ́ ó mọ̀wé, orí rẹ̀ pé èèyàn dáadáa, ó fẹ́ràn ọtí. ní ọjọ́ kìíní ọdún yìí, ní tí mo kọ sí ni pé ọdún yìí tí ẹ̀ yọ ọtí kúrò lọ́rọ̀ rẹ̀. tó bá lè yọ, mo mọ̀ pé kò sí tọ́lọ́run lè ṣe pẹ̀lú rẹ̀. ìgbà bí mo ṣe ń gbàdúrà fún, bẹ́ẹ̀ ni mo ṣe kí ni, mo bá a sọ̀rọ̀. ó ní gbà máa ń tọ́jú ẹ̀ lọ, tó o bá nálé ìṣe kí ni ń fún ọ, tí n bá ṣe kí ni, tí n bá padà dé, kì í ṣe pọ́kẹ̀ dé mọ́bẹ̀. ọmọkùnrin yẹn ó ṣe é ṣe kára rẹ̀ ti yá kó tó dé, ṣùgbọ́n ó padà wá. ó ní ọkàn láti ṣe kí ni, láti padà wá. a nílò láti tún àwọn ojú ọgbẹ́ yẹn bẹ̀wò nígbà míì láti yanjú rẹ̀. bí mo ṣe ń parí lọ, ní tó wá ga jùlọ ni pé ẹ jẹ́ kí wọ́n mọ ẹni tó ń wo ojú ọgbẹ́ gangan sàn. Amen. Jeremiah orí 30 ẹsẹ̀ 17. mo kàn fẹ́ ka ẹsẹ̀ bíbélì 3 náà ni. Jeremiah orí 30. bẹ́ẹ̀ ni ó lè ná wa lákòókò. bẹ́ẹ̀ ni a nílò láti ṣí ojú wa kúrò lórí àìní wa, ká ṣí ojú wa sí àìní ẹlòmíràn. kó ná wa ní àwọn nǹkan kan, kó ná wa lówó, kó ná wa ní àkókò, kó ná wa ní pé, ṣùgbọ́n a nílò láti fi hàn wọ́n ẹni tó lè wojú ọgbẹ́ sàn gangan. ìwé Jeremiah orí 30 ẹsẹ̀ 17 ní pé nítorí èmi yóò fi ọ̀já ìmúláradá lé ọ, èmi yóò sì wo ọgbẹ́ rẹ sàn, ní Olúwa wí. ta ló lè wo ọgbẹ́ sàn? ta ló lóun wo ọgbẹ́ sàn? Olúwa. àwọn ẹni tẹ́ fẹ́ ràn lọ́wọ́ ni, ǹjẹ́ wọ́n mọ Olúwa? Sáàmù
ìkẹtàdínníàádọ́fà 107. Sáàmù ìkẹtàdínníàádọ́fà ẹsẹ̀ 20. ìkẹtàdínníàádọ́fà ẹsẹ̀ 20 wípé ó rán ọ̀rẹ́ rẹ̀ ó sì mú wọn lára dá. Ẹnìkan péré ló lọ̀rọ̀ rẹ̀ lè mú lára dá, òun náà ni Jésù. Torí náà sọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Sọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Ìwé Pétérù kìíní orí 2 ẹsẹ̀ 24. Orí 2 ẹsẹ̀ 24. Bíi wípé ẹni tí ó ń tìkára rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi, pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀, ká sì di àyè sí òdodo nípa ìnà ẹni tí a mú yín lára dá. Jésù nìkan ló lè mú wa lára dá kúrò nínú ọgbẹ́ wa. Bó ló sì ṣe ṣe? Ìpìlẹ̀ yẹn ni pé ó kú lórí igi àgbélébù. Ó fọ̀run sílẹ̀, ó wá sáyé. Ó kú lórí igi àgbélébù. Ó ta ìjẹ̀ mímọ́ rẹ̀ sílẹ̀. Asín níjọ́ kẹta ó sì jí dìde. Mo ṣe ń parí ìwàásù lórí ọ̀rọ̀ ọgbẹ́ yìí, mo fẹ́ ká rántí àwọn òtítọ́ yìí pé ẹnìkan péré ló ń wo ọgbẹ́ sàn, Olúwa ni. Ta ni Olúwa? Jésù lolúwa. Ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá. Ọ̀rọ̀ rẹ̀ yẹn òun ló tún ti jáde sí wa lónìí. Pé a ti ná ohun tí ẹ̀ṣẹ̀ ṣe sí wa ni pé ó sọ wá dòkú. Ohun tí Jésù ṣe fún wa ni pé ó sọ wá di alààyè. Àwa kú sí ẹ̀ṣẹ̀, àwa wà láàyè sí òdodo. Ó sọ wá dẹni tó lè bọ́ lọ́wọ́ gbogbo ọgbẹ́, torí pé òun nìkan ló ń wo ọgbẹ́ sàn. Ohun tẹ́ṣẹ̀ fẹ́ ká ṣe náà ni pé ká lọ sọ́run àpáàdì. Ṣùgbọ́n tó bá lè mọ́ra rẹ lẹ́lẹ́ṣẹ̀ lónìí, tó mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ rẹ ó jẹ̀bi àti kú, tó sì mọ̀ pé níṣe ni Jésù ọmọ Ọlọ́run kú nítorí ẹ̀ṣẹ̀ rẹ, apá asín ó jí dìde fún wọn. Tí o bá lè gbà á ní olùgbàlà rẹ lónìí, kó o fi ìgbàgbọ́ rẹ sínú rẹ̀, wípé ikú sísìn àjíǹde rẹ̀ ó san gbogbo gbèsè ẹ̀ṣẹ̀ rẹ, tó gbà gẹ́gẹ́ bí ẹni tí ó lè wo gbogbo ọgbẹ́ rẹ sàn. Ọgbẹ́ ìtẹ́ṣẹ̀ fà, ọgbẹ́ ìtẹ́ àìkíyèsára fà, ọgbẹ́ ọkàn àti ti ara, gbogbo ẹ̀ ló lè wòsàn tó o bá lè pè sínú ọkàn rẹ. Yóò sọ ọ́ dọmọ Ọlọ́run, yóò sì fún ọ níyè àìnípẹ̀kun. Pè níbi tó wà wípé Jésù ṣàánú fèmí ẹlẹ́ṣẹ̀, kí o sì gba ọkàn mi là. Mo gba ẹ̀bùn rẹ tí ṣe ìyè àìnípẹ̀kun fúnra mi lónìí. Mo gbà ọ́ gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà ọkàn mi. Mo wá sọ́dọ̀ rẹ láti gbé ìwọ nìkan ní Olúwa mi àti olùgbàlà mi. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà mí là. Jésù Olúwa wa, àmín. Bóyá ní ìbéèrè tàbí nǹkan mìíràn, ẹ pè wá sórí gbogbo nọ́mbà tó ti fi sórí afẹ́fẹ́ yìí. Ẹ kí n pè fún wa lẹ́ẹ̀kan 07038085652, 07087682122, 07055307492. Ẹ tẹ̀wé ránṣẹ́ sí wa, ẹ pè wá. Gbogbo ojú ọgbẹ́ wa l'Olúwa yóò wòsàn fún wa. Ó dàbọ̀.